ìwọ làwọn bá ọba ilẹ̀ búrú yìí kẹ́ ọ́. ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ lọ́wọ́ àbíyamọ lọ́jọ́ ọjà gbanigbani tí ayé ń sáyà. ọlọ́wọ́ bá ìwọlé mi kí ìwọlé mi ọlọ́wí má padà lẹ́yìn mi ọlọ́wọ́ bá Elédùmarè Elédùmarè o mama pa karamọ́ mi ọlọ́wọ́ mama pa karamọ́ mi ọlọ́wọ́ kò ṣàlékún àánú rẹ̀ lórí mi ọlọ́wọ́ kí ẹ̀gún má ṣe kú mi lẹ́sẹ̀ kó tó lé ọ́ láì má ṣe bí kó tó gbá mi làwọn àwọn mi ọ́. èmi dẹ̀ lọ́hùn lẹ́yìn. Yeah, entertainment. Have you seen Olùgbàyè? Èmi dẹ̀ kí ẹ mo gbà fún ọlọ́ládé. Eléyìí tá a ṣe wàhálà tá a yó pẹ̀lú alájí máa lága. Ọlọ́run ti ṣe sódà lélẹ́yìí. Àsùpà pé kò ní kàn lọ́lọ́run wọn wá. Ríà ìwọ dẹ̀ lọ́lọ́run lẹ́yìn. Ó ń bọ́lú àdúró alọ́kàn ẹ̀ balẹ̀ kíní kan kò ní ṣe é. ọmọ Olùgbàyè ìwọ yóò máa jẹ́ orí kí o sì ṣe lù ìwọ yóò máa lé kẹsà lọ́jọ́ ayé gbogbo. ìyájọ́ àti kẹsẹ̀ sókè bóyá bàbá ṣe púpọ̀ fún mi ní tèmi. ibikíbi tọ́ta bá pa sí ọlọ́run bá ẹ̀ tù wọ́n ká. rí entertainment wọnú mi o. kó wá bá mi sọ̀rọ̀. ó wọnú Moses. kò sí bá òkun sọ̀rọ̀ òkun gbọ́. ó wọnú Èlíjà ọlọ́wọ́ bá. Èlíjà bá iná sọ̀rọ̀ iná gbọ́. ìwọ náà ló wọnú Maria ọlọ́wọ́ wàásà para. Maria bí olùgbàlà aráyé wọnú mi ò kó wá bá mi sọ̀rọ̀. ọ̀rọ̀ mi ti dijó ọ̀rọ̀ mi ti dayọ̀. ẹni bá nígbàgbọ́ láyé mi àrèrè níbẹ̀ àjọba àdádé ògo ibi àjọ màtúgbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. èdè Ìgbò ló fi fún ọ̀rọ̀ mi ti dijó. ọ̀rọ̀ mi ti dayọ̀. ẹni bá nígbàgbọ́ Mẹ́sùjì àrèrè níbẹ̀ àjọba àdádé ògo ibi àjọ màtúndẹ́sẹ̀ sókè bóyá bàbá ṣeun púpọ̀ fún mi ní tèmi. ìwọ lọ́wọ́ bá ọba ẹlẹ́bùrú yìí kẹ́ ọ́.
ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ lọ́wọ́ àbíyamọ lọ́jọ́ ọjà gbanigbani tí ayé sáyà ọlọ́wọ́ bá ìwọ lèmi kí ìwọ lèmi ọmọ tí mo rí ẹ̀dá máa kọ́ mi lọ́jọ́ gbogbo èyí tá a ṣe lérè yẹ ó ṣe é ṣe lọ́lọ́ ọlọ́wọ́ àti gbogbo èèyàn tó ń gbóhùn mi pátápátá ó ṣe fẹ́ nínú afẹ́fẹ́ àfàràfà ọlọ́run bá mi fari wá òkìkí ọlájídé amóni ìmájà ṣe lọ́sàn ọlọ́run wọn wá ríà entertainment eléyìí tẹ́ ẹ ṣe ẹni bá lọ́pọlọ gbígbé ló gbèrú eléyìí kalẹ̀ jídéjídé èmi dẹ̀ kí ẹ ríà entertainment ó ṣe mú kí ẹ Vicky àwọn ọlọ́pàá eléyìí pọ̀ tọ́pẹ́ ní Valentine special lábẹ́ aláṣẹ ọmọọlá aláṣẹ platinum ẹ ṣe wọn dúpẹ́ akúwádùn tí ọmọ orin ẹni ọlọ́wọ́ bàbá bẹ́lẹ̀ yìí fún èèyàn ló jẹ́ bẹ́ẹ̀ ríà entertainment bẹ́ẹ̀ni kan bá ní kó máa ṣe ti ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ sọ fún wọn iná tó bá dá sílẹ̀ fẹ́yẹ kúnnùkù ẹyẹ mi lọ fi sùn jàdó ibi àjò má tún kẹsẹ̀ sókè pé bàbá ṣó púpọ̀ fún mi ní tèmi. wọ́n lẹ́sọ̀ jẹ́ mi mọ́ tayọ̀ mi àti ké mo máa ń sọ mo máa ń tún sọ àti kékeré mo ti ń bọ̀ sọ di ọmọ tayọ̀ yìí bárò yá pé di ara ṣé pàwọn náà a lè kọrin níbi tí Sọjí ọmọ Táyọ̀ ti ṣe MC jídéjídé ẹ̀rọ lọ́wọ́ bá ẹ ti ń tàn ẹ ò ní tán lọ́la Elédùmarè lọ́nà lọ́wọ́ bá bẹ́sùn jí òkè agbátẹ́gùn yìí ẹ ò ní jábọ́ lọ́la Elédùmarè lọ́nà lọ́wọ́ bá ẹ ṣọwọ́ kó àdúró tí Jídé rọ̀ fẹ́ sáà ṣe ayé gbọ́ ọ̀rùn mọ̀ báròyìn wọ́n tún polówó ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbowó ní fàájì èmi dẹ̀ kí ẹ Sọjí ṣẹyẹ Vicky mi ẹṣẹ wọn kó àdúró tì ríà entertainment iléeṣẹ́ yìí kò ní jóná lọ́la Elédùmarè lọ́lọ́ wọn máa wọ́n ra fáná mọ́ kánú àlìyà lọ́la ọlọ́run wọn máa gbogbo ẹni kò má ṣe ti yẹ tàbátì àdá fáwọn táyẹ ríà ẹni bá ní kò má ṣe ti yẹ tàbátì àdá fáwọn táyẹ gbogbo àwa tá a fẹ́ ti yẹ ríà ìsájànà sùúrù láàyè kó má jẹ́ ti gbogbo wa lókèlókè ọ̀la ọlọ́run wọn máa ọ̀rọ̀ tẹ̀yìn náà kó dayọ̀ lójoojúmọ́ ríà entertainment kẹ́yìn náà máa rí ṣe lójoojúmọ́. àwọn ọlá eléyìí iléeṣẹ́ yìí kò ní jóná lọ́lọ́ Elédùmarè lọ́lọ́ lọ́wọ́ máa jẹnẹrétọ̀ ní bàjẹ́ wọn ò ní kú sínú ìsunmi pù wá àní sọ títà ọtí tó máa gbẹ̀yìn bí poison sí àní bá wọn ta barbecue tó ti ní poison ẹ ní bá wọn ta ẹ ní gborúkọ burúkú gbogbo yín ẹ ṣe ẹ kó àdúró tì í ọ̀fà. mo dẹ̀ lọ́wọ́ lẹ́yìn òbólúwa dúró alọ́kọ́ mi balẹ̀ kíní kankan ní ṣe mí. àwa yóò máa jẹ́ orí Vicky a kì yóò sì ṣe ìlú. àwa yóò máa lè gbé ṣáá lọ́jọ́ ayé wa. wàásà para bí àjò. má tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣe òkú pọ̀ fún mi ní tèmi. wàásà para ibikíbi tọ́ta bàbá sí kọlọ́ọ̀bá ètò wọ́ká. wọ́n wá sí rọ́fẹ̀ẹ́sì mi wọ́n dẹ̀ wá pọ́n mi lébi ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. that is an evidence pé nǹkan tá à ń ṣe ó nítumọ̀ lójú wọn. bàbí alájì Sùlẹ̀ Àlàó Màláíkà Mádìbà
Happy birthday to you. Ẹ ti ń tàn ẹ ní tán lọ́la Elédùmarè lọ́nà lọ́wọ́ bá. Ọ̀rọ̀ Nàìjíríà ó sùn mí jàdó. Tábà ní ká sọ, tábà ní ká má má sọ. Wọ́n ní wọ́n máńgẹ́lì tó ṣílẹ̀kùn oru sílẹ̀ yìí. Àwa la pariwo àwa lókàn torí Ọlọ́run ọba o ẹ jọ wọn ẹ bá wa tún ìlú yìí ṣe. Dọ́là wọn ló ti di 1617. Ẹni tó kọ́lé gbogbo kọ́lékọ́lé ẹ kó àtẹ̀mọ́ra wọ́n ní cement 9,000 ní jídéjídé 15,000 kí ló dé. Torí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí bàbá Tinubu. Tá a bá sọ a máa kú, tá a bá sọ a máa kú. Wàláì. Àwa la ní ká fún bàbá láyé Jídé. Torí pa àgbàgbọ́ nínú yín la ṣe fún yín láyè. Ẹ̀yin mídíà ẹ̀sùn eléyìí síta àgbàgbọ́ ní yín la ṣe fún yín láyè. Ẹ má má dojú tì wá ebi ń paráàlú ìyà ń já aráàlú. Tí ó bá ṣe gbogbo orú àwọn organisation àwọn pàtí báyìí báyìí ta fi múnú ara wa dùn jídéjídé. Gbogbo èèyàn ló ń lejú kidnapping yìí pọ̀. Kò síná kò sépo. Jẹnẹrétọ̀ mo ń lò jídéjídé. Àwọn ará àdúgbò mi ẹlòmíì kan afẹ́ lè máa bínú. A ní iṣẹ́ nìkan ni mi ò dẹ̀ lè wá kú. Ìyàwó mi ò rí bó ṣe fáìn kò láìkí oru. Màá fowó ra jẹnẹrétọ̀. Màá rí epo ẹ bá wà wá nǹkan ṣe sí. Ẹ bèrè lọ́wọ́ ẹlòmíì ń bi. Àtìgbà dépò tí wọ́n sọ̀rọ̀ jẹ́wọ́ ṣé wọ́n ti ra full tank sínú mọ́tò ẹ̀. Ṣo ti ra full tank sínú mọ́tò ẹ̀. Ìwọ tó bá ra full tank steady lọ́wọ́ yìí oògùn owó ló ṣe. Wàláì. Àtìgbà wo lẹ ti wá àǹfààtífáìd ẹ jẹ́ àṣọ eléyìí. Tọ́ba máa gbé wa kọ́ gbé wa ríà ẹ̀yin lẹ gbé wa síta. Tọ́ba dẹ̀ máa mú wa kọ́ mú wa àti sọ tiwa. Àwa la ní kan fún bàbá láyè. Ẹ̀yin lẹ ní kẹ́ má tẹ̀ lọ́mọ yín ná. Àtẹ̀ lọ́mọ yín ná. Àtẹ̀ láwa ara wa. Wọ́n tún ti yọ subsidy nínú electricity. Kí ló dé? Ìyà ń jára ìlú. Ó sùn mí o, mi ò ríro. Ó sùn mí o, mi ò ríro. Jídé o, bàbá mímọ́, ìwọ Ọlọ́run gbogbo àgbáyé. Bàbá wa kọ́ wa ká lè máa fẹ́ràn ara wa. Bàbá mímọ́, àtẹríba síwájú ìtẹ́ rẹ. Bójú wa kó o ṣàánú fún wa, bàbá o. Bàbá mímọ́, ìwọ Ọlọ́run gbogbo àgbáyé. Bàbá wa kọ́ wa ká lè máa fẹ́ràn ara wa. Bàbá mímọ́, àtẹríba síwájú ìtẹ́ rẹ. Bójú wa kó o ṣàánú fún wa. Bàbá mímọ́, ìwọ Ọlọ́run gbogbo tó mi lórí Nàìjíríà. Bàbá wa kọ́ wa ká lè máa fẹ́ràn ara wa. Àwa gangan tún ṣera wa. Bàbá mímọ́, àtẹríba síwájú ìtẹ́ rẹ. Bójú wa kó o ṣàánú fún wa, bàbá. Bàbá mímọ́, ìwọ Ọlọ́run gbogbo àgbáyé. Kidnapping àfẹ́ mọ́ Ọlọ́run jọ. Valentine special show lélẹ́yìí. Àfẹ́ kidnapping mọ́. Tífẹ́ bá wà, a ní máa kidnap.
ọlọ́run àgbáyé ìwọ ọlọ́run wa o ẹlẹ́dàá gbogbo ènìyàn bàbá mímọ́ ìwọ ọlọ́run gbogbo àgbáyé bàbá wa kọ́ wa ká lè bá fẹ́ràn ara wa bàbá mímọ́ àtẹríba síwájú ìtẹ́rẹ̀ bójú wa kó ṣàánú fún wa. wọnú mi yòówó kó wá bá mi sọ̀rọ̀ ó wọnú Mósè bá òkun sọ̀rọ̀ òkun gbọ́. ó wọnú Èlíjà ọlọ́wọ́ bá Èlíjà bá iná sọ̀rọ̀ iná gbọ́. ìwọ náà ló wọnú Máríà ọlọ́wọ́. Máríà bí olùgbàlà aráyé wọnú mi o kó wá bá mi sọ̀rọ̀. wọ́n lọ́gbọ́n máa ń ṣe bí ẹni mọ́ òmùgọ̀ tó bá ń bẹ níbẹ̀ wọ́n máa bá wọn ká lọ ní. àwa dé àwa dé. ìdílé la kọ́ mọ́ lédè àwa dé. àwa dé àwa dé. àwa là ń kọ́ mọ́ lédè àwa dé. ẹ̀gbọ́n mi Ògúnlábí. ọmọ olùgbàyè. wọ́n lọ́gbọ́n máa ń ṣe bí ẹni bọ́ nǹkan tí ó bá ń bẹ níbẹ̀ wọ́n máa bá wọn ká lọ ní. bíyà ìwọ gbọ́ngbọ́n ìwọ gbọ́n. òun tó ní wàá gbàgbà lágbà nínú òtútù tó tún láàbò. àwàdé àwàdé. Jídé la kọ́ mọ́ lédè àwàdé. àwàdé àwàdé. àwa là ń kọ́ mọ́ lédè àwàdé. Jídé ìyá tí bàbá wọn bí mi dá. káàbọ̀. ó gbé mi débẹ̀. èmi gangan mo tún túnra bí lórúkọ òun ṣe ń ga sí i láti bàbá wọn bí mi dá. èmi gangan mo tún túnra bí lórúkọ òun ṣe ń ga sí i. bàǹdàkàsà fún Jídé Amóni o. ẹ sọ wá dùn àtàrí ẹni kó má fi ìyànjẹ. wàá sá para. ọlọ́run ọba mi dẹ́kun. bàǹdàkàsà fún Jídé Amóni o. pẹ̀lẹ́ ṣàyíjọ́ Amóni. pẹ̀lẹ́ ṣàyíjọ́ Amóni. torí àlùjọ wọn púpọ̀ níbẹ̀ o. ẹlẹ́sà ìjọ Amóni. ẹni tó bá ní kébì máa jó ọ̀rọ̀ bọ́ yìí. ẹlẹ́sà ìjọ Amóni. àrètí bí Jídé Amóni yìí o. ẹlẹ́sà ìjọ Amóni. àfẹjọ́ sún fún jóyè fẹjọ́ sún mọ́fà. ẹlẹ́sà ìjọ Amóni. fẹjọ́ sún fún jóyè fẹjọ́ sún mọ́fà. ẹlẹ́sà ìjọ Amóni. Jídé tí n bá ṣe báyìí. àràbòdà. ní tún ṣe báyìí. àràbòdà. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. ẹ ti ṣe ìtú dọ́kítọ̀. onígbẹ́lẹ́ alábàjá o. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí o. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. mo ṣe ní ẹ tù. ti ṣe sọ̀rọ̀ mi sí. onígbẹ́lẹ́ alábàjá o. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí o. èdìdì bàrà o. ẹ jẹ́ ká gbàdúrà fún ẹ jẹ́ ká ṣàfúríà èdìdì bàrà bíà ọwọ́ ayé òní tẹ̀ ẹ́ o. àwọn olùgbà bò nínú bínú bẹ́ẹ̀ lẹ́gàn kẹ́gàn kò mà ní ká ẹ̀ mọ́lé bàbá àgọ́ máa ń ṣàtìrà burúkú ẹ̀ mà ní ká ẹ̀ mọ́lé o. ìwà jẹ́ ayé orí ẹ̀ Abdulwasiu ìwà dẹ̀ jẹ́ ayé orí ẹ̀ fún kí n mọ́ olúwẹ̀rí.
wàjà yorí ẹ̀ fún kí mọ́ olúwẹ̀rí wàjà yorí ẹ̀ ìwàjà yorí ẹ̀ fún kí mọ́ olúwẹ̀rí torí Abdulwasiu yìí ẹ̀yin ọmọdé wọ̀nyí ṣe máa jẹ́ mi ní ẹ̀ kí n gbọ́. àti Wasiu mi ọmọ olùgbàyè mi aláṣẹríà entertainment ó ṣe ó àṣà para mi tímọ́tímọ́ kìkì mi bá mi ní ẹ̀ kí n gbọ́ òkìkí ewé ayò àṣà para ewé tún mi ṣe ìtú ló ní kàn máa tún ẹ ṣe ìfà ló ní kàn fà ẹ mọ́ra àìbínú ogun àtàrí okùn méjì ọkà bàbá para okùn mẹ́ta ọkà wáṣẹ orí ló túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ sustain ẹ̀ ìmọ̀ tún ìmọ̀ ọjọ́ ìmọ̀ wọn ni wọn kì í dálẹ̀ tó bá lọ bẹ̀lẹ̀ mọ́ wọn á fi joyè ẹlẹ́mọ́ para tó bá lọ bẹ̀fẹ̀rẹ̀ wọn á fi joyè alárẹ̀ tọwọ́ wọn bá tẹ̀ mí o wọn á fi joyè alárẹ̀ para àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ àwọn dígì wọ́n jọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olóko jẹ wọ́n ń pa Akíntọ́lá ọkọ̀ ògú wọ́n ń pa Àdìọba ọmọ Àjàràmọ̀fà wọ́n pa ní Sàkánálẹ̀ ọmọ ọba Ìjẹ̀bú mẹ́rẹ̀ odògùn ní gọ̀ọ̀rọ̀ adágún ló lòdì ọ̀run tó bá ṣe pé tiẹ̀ èmi dé kíákíá òṣèré àmì kájẹ́ wọlé òṣèré àmì wàásà para tó bá ṣe pé tiẹ̀ lọ́ndarí jọ wí àgbèrò ní ikú gbọ́ wọn ọwọ́ ti ṣìgìdì máa ń gbé àgbẹ̀tì ló máa ń gbé àyàn tí láyàn ewúrẹ́ kọlọ́hún dákun máa padà lẹ́yìn yẹn. ọmọ bàbá ọ̀rọ̀ sọ tó sọ. wàrà fún ọmọ kaná àníyá ríà kí wọ́n máa rí ṣe mọ́ kíákíá èmi dẹ̀ kíákíá mo gbà fún ẹ̀ tó àsùgbàgbé òní kan ẹ̀ o irọ́ ní pẹ́pẹ́ ń bá jalo ẹni pé kò kú orí àkùtì ó dá fọwọ́ fọná. afọwọ́fọ́nà kìíní síbí o wèrèwèrè ní gbọ́jàwó. ẹni pé kò kú orí àkùtì o ó dá fọwọ́ fọná. afọwọ́fọ́nà kìíní síbí o wèrèwèrè ní gbọ́jàwó. tó bá ṣe pé tiẹ̀ ọwọ́ àdárí jọ wí àbẹ̀rù ní ikú bọ́ wọ́n ọmọ rògùn láàrí ọwọ́ tí ṣìgìdì bá gbé pàṣípàrà àgbẹ̀tì ló máa ń gbé àyàn tí láyàn ewúrẹ́ kọ́ lọ́hún dákun máa padà wáṣà. kó má gbàgbé ọ̀rọ̀ tó sọ. pàṣípàrà kọ́ lọ́hún dákun máa padà lẹ́yìn yẹn. kó má gbàgbé ọ̀rọ̀ tó sọ. ìrẹ́dẹ̀ o. ẹ sọ bá dùn. sáyẹ̀mó ọmọlára ilé sábàwọlẹ̀ èmi dẹ̀ kíákíá bàbá mi wọ́n máa ń tọ́jú mi ní Troy wàsàbàrà ìrẹ́màdé ìrẹ́dẹ̀ o wàsàbàrà lólẹ̀ sáyẹ̀mó máa wọlé yìí o wàsàbàrà ọba tó lògùn lọ sàkóní jẹ́ òtẹ́ o aláwù àbí àti ẹ̀ yìí o sáyẹ̀mó. wàsàbàrà lólẹ̀ o. sáyẹ̀mó ọba tó lògùn lọ sàkóní jẹ́ òtẹ́ o aláwù àbí àti ẹ̀ yìí o. wàsàbàrà lólẹ̀ o. ó yà wọ́n òmùlẹ̀ kúrò agogo kó máa ro. sáyẹ̀ owó àlùbáríkà lápò mi
Sáyẹ̀mọ́ ló ṣe léyìí ẹ ṣeun ẹkún adúró tí ìyọmọ ni kò lè dùn kójú báyìí lọ ìfẹ́ lájọ lọ sí ìràwọ̀ Sáyẹ̀mọ́ ẹni bá lọ́pọlọ pípé ló ṣe rò èrí orí àkànga tù ló ṣọrẹ o agogo kóró agogo kó máa ro bí gbogbo wa bá jó lóbìnrin kó máa ro bí gbogbo wa bá jó lóbìnrin kó máa ro torí bàdí níjó wa ojú ṣàlàfí ríran ẹnu ṣàlàfí ń sọ̀rọ̀ etí ṣàlàfí ń pọ́n. ọmọlá aláṣẹ Platinum Sáyẹ̀mọ́ èmi dẹ kíákíá bàbá mi tipẹ́tipẹ́ láti ń pọ̀ mí dàgbà yìí Sáyẹ̀mọ́ èmi dẹ kíákíá bàbá mi gbogbo wa bá ń jó obìnrin kó torí bàdí ní ijó ẹjú sábà ní ìrọ̀lú ṣàlàfí sọ̀rọ̀ etí sábàkà máa wọlé London boy kíjìnlẹ̀ mi yàn mọ́ ni ìjọba ìdí ẹ̀wẹ̀lẹ̀. Oṣù Sábàkà London boy. London boy. Mo gbà pé ìjọ bẹ́ẹ̀ wẹ̀lẹ̀ yìí. Ìjọba ilé ẹ̀rẹ́lẹ̀. Ó yá Jídé mo ṣe pé mo ṣe pé. Sáyẹ̀mọ́ mo ṣe pé ẹ̀sọ́jẹ́ mo ṣe pé. Ṣé pé tí mo wí Jídé mi àmọ́ ni. Àbí mo pọ́n táwọn yọ. Gbogbo àṣà tí mo bá ń dá Jáídó mi àmọ́ ni. Ó kẹ̀dẹ̀ ní rízì. Wọ́n ní kábọ̀. Ẹ̀sọ́jẹ́. Ẹ̀sọ́jẹ́. Gbogbo àṣà tí mo bá ń dá Jídé. Jáídó mi àmọ́ ni. Ó kẹ̀dẹ̀ ní rízì. Ó yá mọ́ mo ló máa ló ń bọ̀. Mo ló máa ló ń bọ̀. Péréré tiri títì. Pòròdó tiri títì. Ó ló máa ló ń bọ̀. Ó ṣe mú kí yẹ wọ́n sá para. Kí wọn náà máa rí ṣe èèyàn mi. Ọmọ onílé àjẹ onílé àjẹ. Ẹ ṣe mú kí ẹ Sáyẹ̀mọ́. Lọ́jọ́jọ́ Wednesday lọ́dún kan nígbà kan ní Sáyẹ̀mọ́ máa ń tọ́jú mi. Wọ́n tún pàdé mi ní Platinum yìí wọ́n tún ṣàpọ́nlé mi. Ẹ ṣe mú kí Sáyẹ̀mọ́ ọmọ Ládẹ́rìndé. Kẹ́yìn náà máa rí ṣe Sáyẹ̀mọ́. Kẹ́yìn náà máa rí ṣe wáṣà yìí já èmi náà máa ga olówó ní wáṣà èmi náà alówó wáṣà yìí já èmi náà àga olówó ní wáṣà èmi náà alówó yẹpa wáṣà bá yẹ́bù bá rèé ọlọ́lá tí mo bá wáṣà bá rà yìí wáṣà wóga Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà Ọlọ́run tó Sáyẹ̀mọ́ Ọlọ́run bàbá wàsàbọ̀rọ̀ ayé ọba ó fọ̀rùn ṣe ibùgbé ọ̀run ọba Sáyẹ̀mọ́ ó fàyè ṣàpótí ìtìsẹ̀ Ọlọ́run tó tóbi Ọlọ́run bá Jídé mo dúpẹ́ tèmi yó tó o bá ṣe léyìí ta ló lè mú wọn sí. Ọ̀pọ̀ rẹ̀ ẹgbẹ́ mi ló wọṣọ jáde nílé tọ́kù sí ìgboro. Ó jẹ́ káyé mú àwọn ènìyàn lọ sí ibi ibojì mi. Ọlọ́run ó jẹ́ káyé mú àwọn ènìyàn
lọ sí ibi sáré mi nítorí jíjáde àti wíwọlé mi ọmọ ẹ ló wà o nítorí jíjáde àti wíwọlé mi ọmọ ẹ ló wà o olúwa olúwa ọlọ́run ojú pẹ̀tẹ́ mi yọ tó o bá ṣe lẹ́yìn ta ló lè pọ̀ sí wàsàpọ̀rọ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ mi lọ́wọ́ ṣọ jáde nílé tó kú sí gbòòrò yá entertainment ó jẹ́ káyé mú àwọn ènìyàn lọ sí ibi ibojì mi ó jẹ́ káyé mú àwọn ènìyàn lọ sí ibi ọ̀rọ̀ bọ́ ti pé wọ́n bọ̀ nítorí jíjáde èmi ọwọ́ rẹ̀ ló wà o nítorí jíjáde ọwọ́ rẹ̀ ló wà o bàbá. Ọ̀yá Jídé túbọ̀ sọ pé lílọ bíbọ̀ ẹ̀dá láyé ọwọ́ ẹ̀ ló wà o jíjẹ́ mi mú gbogbo ènìyàn ìwọ ló ń pèsè fún wa gbogbo ohun tó dá sí ló yege mo máa fi ìfọ̀nba rere tó mú mi gbégede kòró ta ìṣedédé ọmọ ẹ̀dá ẹ̀dédé ojútọ̀ ta yegede ọlọ́lọ́run ti yege. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o. Jídé àná mi sọ̀rọ̀ ó ṣeun o ó ní mi sọ̀rọ̀ wàhálà mi á sọ̀rọ̀ ó ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o. Ó yá Jídé to you Lord be all the glory ìtú dọ́kítọ̀ pàṣípàrà yìí ẹ̀ mo máa ròde an adoration forevermore to you Lord para ọlọ́lá tí mo máa ròde jayéjayé mi yẹn lọ lọ́rọ̀ mi an adoration báyé ti fẹ́ 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 Jídé báyé ti fẹ́ kórí bẹ́ẹ̀ fún mi. Nítú dọ́kítọ̀ yìí ó ṣe o ọmọ Màríà nítú ọ̀tá ti fẹ́ kórí bẹ́ẹ̀ fún ẹ nítú dọ́kítọ̀ ó ṣe o olùgbàlà nítú báyé ti fẹ́ kórí bẹ́ẹ̀ fún mi. Dọ́kítọ̀ kékeré ọmọ ológo rè kórí bẹ́ẹ̀ fún mi ó ṣe o. Jídé mo ráwọ́ rẹ̀ láyé mi o. Orí o orí o orí rẹ̀ láyé mi. Orí o wàsàpàrà bí mo tilẹ̀ kéré ẹ̀fà àlùgbà mi. Ẹ ṣé Ọlọ́run ẹ̀fà àlùgbà mi. Ẹ ṣé o ṣé bàbá dáadáa o ṣé bàbá. London boy jayéjayé cyber crime mi ò mà dé lẹ́nu níbẹ̀ yẹn sá o. Ó ṣé bàbá ríà ó ṣé bàbá Ọlọ́run ó fi ikú ọ̀gá lọ́kọjá sí ọba ó ṣé bàbá. Mi ò gbọ́ wàsàpàrà mi. Ó fi ikú ọ̀gá lọ́kọjá sí ọba ó ṣé bàbá. Ó yá Jídé àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa wò bá. Ọba tí mo pè tó ń jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ níṣẹ́ Ọlọ́run mo Jídé mi. Ọba tí mo pè tó ń jẹ́ Pẹ́ńsújì. Àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Wẹ́rẹ́ níṣẹ́ Ládó Bounce. Ọba tí mo pè tó ń jẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mo pè tó ń jẹ́ ó ti mú mi gbàgbé. Ó ti mú mi gbàgbé. Ìbànújẹ́ ìgbà kan. Ìbànújẹ́ ìgbà kan. Ó ti mú mi gbàgbé. Ó ti mú mi gbàgbé. Àwọn ìbànújẹ́ ìgbà kan. Ìbànújẹ́ ìgbà kan. Jìnnà rere wàsàpàrà àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Ọba tí mo pè tó ń jẹ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa. Wẹ́rẹ́ níṣẹ́ Ọlọ́run. Ọba tí mo pè tó ó yá gbọ́jà ìdóló lórí. Bájídé lólórin ṣẹ́mi ni mo nílù kẹ́ẹ̀yà máa mi jó bàbá Jídé o yá ìdóló lórí.
ọba jíde lólórí bí mo bá ń ṣeré mi kẹyà tètè wá bá mi yọ̀ kẹyà tètè wá bá mi jó. ẹ̀yin tèmi tèmi ṣẹ́ ń gbádùn mi. bí mo ṣe tú lógo mi. ẹ̀yin tèmi ṣẹ́ ń gbádùn jà iná. bí mo ṣe tú lógo mi. torí bẹ́ẹ̀ tẹ́yìn bá lè jó. èmi náà lè lulu. tẹ́yìn bá lè jó. èmi náà lè lulu. bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jíjọ́ mo níyì. 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 ọmọdé gbórí mi wọ́n yọ ṣẹ̀ṣẹ̀ àgbàlagbà gbórí mi sẹ́ wọ́n tàdí rékè. ìjó ní ìjó ìpín èrè lérè àwa ẹ̀bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó yá o ẹ̀tún kẹ̀kẹ́ ìjó gbogbo kìíní ọ̀hún gbé oyin mọ́mọ́ àjò yéyéyé orin ni mo mú wá yéyéyé ìlú ni mo mú wá ẹ̀yin mọ́mọ́ ó yá ẹ̀yin bèbí jákájó ìjó olókìkí ó yá Jídé Sweety bèbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jójó mi o gbogbo kéyìí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jójó mi o. Ògbéké yìí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jójó mi o. Àmì Sweety bèbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jójó mi o wá sábàrà. Ògbéké yìí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jójó mi o. Ó yá gbọ́ Jídé àní ọlọ́lá ro ní tèmi ọlọ́lá mo bá ròde o. Ìwọ wá sábàrà ọlọ́lá ro ní tèmi ènìyàn. Jayéjayé ló ní tèmi ọlọ́lá tí mo bá ròde. Ó yá gbọ́ Jídé mò ń já bọ́bọ́ ni mò ń kọrin lọ. Mo ránú gbà lábẹ́yìn kíyànú. Mo ránú gbà lábẹ́yìn kíyànú. Ìbànújẹ́ ti bẹ̀rù rẹ̀ ó ti sá lọ. Ìsìn ni wọ́n máa jó máa yọ ìbànújẹ́ kó sí lọ́rọ̀ mi mọ́. Ìsìn ni wọ́n máa jó máa yọ wọ́n ní. Ó yá Jídé onídúró mi wàsápàrà sọ̀rọ̀ náà àlàyé òdógún ọ̀gá ńlá onídúró mi yẹn ṣe ń wo ó gidigidigidi ó gẹ́gẹ́gẹ́gẹ́ ó gidigidigidi tí mo jọmọ Jésù wá wo onídúró mi yẹn ṣe ń púpọ̀ onídúró mi yẹn ṣe ń wo yé ó ṣe nìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀ ó ṣe nìyàn ló dúró ni wọ́n ti sá lọ ó ṣe nìyàn ló dúró ni wọ́n ti máa ṣe lẹ́kọ̀ọ́ onídúró mi yẹn ṣe ń wo. Jídé gbọ́ mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé gbogbo ògo ló yẹ òye pa ló yẹ o ló yẹ o Jídé ló yẹ o gbogbo ògo ló yẹ òye pa ló yẹ o ó yá Jídé bá mi jó jọ̀wọ́ bá mi jó. Wàsápàrà bá mi jó jọ̀wọ́ bá mi jó Jídé Amóni màtúgbòde o bá mi jó. Bá mi jó jọ̀wọ́ bá mi jó bá mi jó jọ̀wọ́ bá mi jó Jídé Amóni màtúgbòde o bá mi jó. Adélé ayé tán àwọn gbowó àwọn wọlá bá ń ròyìn adélé ayé tán àwọn gbowó àwọn wọlá. Bó bá ti dé Bọ́lá bá dé kí lókùtà máa ṣe ìjó lókùtà máa jó o jọ̀wọ́ máa jó. Láì sọ̀rọ̀ jù èmi lè jó ìwọ lè jó. Kọ́kọ́rọ́ méjì ló pàdé. Ìwọ ní tún dọ́kítọ̀. Kọ́kọ́rọ́ méjì ló pàdé. Wàsápàrà èmi lè jó sẹ́. Kọ́kọ́rọ́ méjì ló pàdé. Sàpáìkà ìwọ lè jó. Kọ́kọ́rọ́ méjì ló pàdé. Ọmọ olùpàdé òkú jó. Lọ́dọ̀ bọ̀yì àwọn pàdé ara wọn. Kọ́kọ́rọ́ méjì ló pàdé.
ọwọ́ bọ́ sójú àgbo kòkòrò méjì ló pàdé. wọ́n wá fi gagbága kòkòrò méjì ló pàdé. ilé lọ lórí mẹ́lọ mẹ́lọ kòkòrò méjì ló pàdé. olóríire jọ̀ọ́ bá mi jó bá mi jó bá mi jó tètè bá mi jó kòkòrò méjì ló bá pàdé. mi jó kí ni kókó ẹ kòkòrò méjì sweetie baby kí ni kókó ẹ sweetie darling ó bá tètè jájọjó ìjọ mo ní níbo lẹ ti gbọ́ yẹn pé Jídé Àmọ̀ní ọkọrin mọ́ o ẹ̀yìn ṣẹ́gẹ̀ tá ò bá pariwo ara wa yíyọ̀ ká kọ̀ọ̀kan àgbà òfìfo olódùn wórówóró ilé sọ mí dùn jòyè lọ mọ́kẹ́ lọ́gbà kírẹ́tọ̀ lọ́mọ ọ̀bọ́sà lọ́mọ òtúnṣà lọ́mọ àrẹ́jà lọ́mọ ẹ̀ńtátẹ́nà lọ́mọ paríbakú gbogbo ẹ̀ jíyànjẹ lọ́mọ ẹ̀sìn tó ṣíwájú ó ti gbà kó gidi náà tó bá tó bẹ́ẹ̀ pàdé mi nílé orin pàdé mi nílé odò pàdé mi nílé ijó orí ń bẹ ìlú ń bẹ ogún ọdún ọgbọ̀n ọdún ogójì wọ́n sábàrà òkè òkè lẹ́yẹ ń fọ̀ mú. mo ní níbo lẹ ti gbọ́ yẹn sẹ́kẹ́ Jídé Àmọ̀ní ọkọrin mọ́ o ẹ̀yìn ó bá tá ò bá pariwo ara wa ìjọba kọ̀ọ̀kan àgbà òfìfo olódùn wórówóró ilé sọ mí dùn jòyè lọ mọ́kẹ́ lọ́gbà kírẹ́tọ̀ lọ́mọ ọ̀rẹ́jà lọ́mọ pòdúsà lọ́mọ ẹ̀ńtátẹ́nà lọ́mọ paríbakú gbogbo ẹ̀ jíyànjẹ lọ́mọ ẹ̀sìn tó ṣíwájú ó ti wà bòkí níná tó bá tó bẹ́ẹ̀ pàdé mi nílé orí pàdé mi nílé odò pàdé mi nílé ijó orí ń bẹ ìlú ń bẹ ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún òkè. abeg lis story dem say o me I don tire o masapa Jídé Àmọ̀ní dé kan pé ayé ń retí ẹlẹ́yà níbo lẹ́fi tó lúwa sí yẹ̀pá. Jídé Àmọ̀ní dé kan pé. Jídé Àmọ̀ní ti dé o apamaku ọ̀bí wọ́n lọ́la. Jídé Àmọ̀ní dé kan pé. Ó yá Jídé Àmọ̀ní you are Jehovah you are Omega wasapa come and perform miracle in my life o wasa. You are Jehovah, you are Omega. Come and perform miracle. Miracle in my life. Òkìkí ọlá bí Àmọ̀ní kì í jẹ́ gẹ́gẹ́. Ìtì bí bá máa wí o, àjọ Àmọ̀ní ni wàsápàrà. Ìtì ọ̀hún bá máa wí o, wà ní wàsápàrà. Wàsápàrà wà múra wọn ní méjì. Ní méjì ní mẹ́ta, ní mẹ́ta ní mẹ́rin wà sọ̀rọ̀ ọmọ lọ́mọ. Ẹ máa rojọ́ ọmọ lọ́mọ mọ́. Fálànà rántí ẹ̀ tàrẹ́ ní lọ́rọ́. Tẹjúmọ́ léyìn o, gbogbo tẹjúmọ́ àlejò. Wàsápàrà àwọn ọlọ́mọ alẹ́ni tó lówó lọ́wọ́, àwọn ọlọ́mọ alẹ́ni tó ní lárí. Wàsápàrà ó ti fi ránṣẹ́ ó lẹ́nu níbẹ̀ yẹn ọ̀rẹ́ tìyẹ náà àdáyọ̀ o. Wàsápàrà yìí àwọn ọlọ́mọ alẹ́ni tó lówó lọ́wọ́, àwọn ọlọ́mọ alẹ́ni tó ní lárí. Wọ́n rojọ́ ọmọ lọ́mọ, ẹ máa rojọ́ ọmọ lọ́mọ mọ́. Fálànà rántí ẹ̀ tàrẹ́ ní lọ́rọ́. Tẹjúmọ́ léyìn o, gbogbo tẹjúmọ́ àlejò. Wàsà kọ̀rọ̀ ra sọ̀rọ̀ ẹ kí ni kan ò lè ṣe kọ̀rọ̀ ra sọ̀rọ̀. Ó bá wà lábòsí ẹ̀dá o. Wàsà bí ọ̀rẹ́ ẹ bá ṣe ẹ. Bí ọ̀rẹ́ ẹ bá ṣe ẹ o. Ṣẹ̀mí bí ẹ ṣàlò wọn ẹ o. Bóyá tún wá gbọ́ orin bàbá wọ́n ti fẹ́ bù ẹ kù kọ́lọ́hún tó bùkún ẹ. Ẹ jẹ́ sáyé yóò rí bàbá kan. Orí alájìrè wàsà wọ́n ti fẹ́ bù ẹ kù kọ́lọ́hún tó bùkún ẹ ẹ kò ṣe Ọlọ́run ò bójú ẹ jẹ́ o. Orí bàbá lélẹ́yìí wọ́n ti fẹ́ yí wálẹ̀ kọ́lọ́hún tó yí sókè. Wàsà wọ́n ti fẹ́ yí wálẹ̀ kọ́lọ́hún tó yí sókè ẹ kò ṣe Ọlọ́run ò bójú. Jídé ara táwọn bó ṣe gbérí wàsà lójijì ló dúpọ́ lérí lérí lè kà á bó sí àfọ̀rọ̀wọ́ mẹ́nẹ́ sí kò sáyé fàlà bó sí ọlọ́tẹ̀ ló máa ṣẹ̀ sí ẹ ọ̀gá wa anábìlà kéke ọmọ ìyá ẹ̀ lẹ́jà afúnni ló jẹ máa wo bẹ alágbè ló fa alágbè lówó èèyàn Wàsápàrà kí ló dé tọ́mínú ọmọ ológo. Wàsápàrà mi ó lẹ́nu níbẹ̀ yẹn o Wàsápàrà wọ́n bínú ọmọ ológo wàásà wọ́n bínú. Ó yàtọ̀ Wàsápàrà túbọ̀ ẹni bẹ́ẹ̀ kó kú wo wàsà ó tún ti mú wá. Àfọwọ́fọ́nà
wọ́n ti mú wá wèrèwèrè ní gbọ́jáwó.